ọ̀tá mi ò ní yà fòkàn akoyoyo ilé ọkọ lẹ́sẹ̀ wọ́n máa rìn báyìí támúrégé rìn báyìí támúrégé tó bá ti di tó ń ṣe báyìí àwọn tá à ń sọ nìyẹn àwọn enemy of progress àwọn ìyáálé ọkọ bàbálé ọkọ tó bá ti di tó ń ṣe báyìí báwọn tẹ́ ìmí àti ẹ̀ṣẹ̀ máa ṣe lọ́dún yìí ọ̀tá mi ò ní yà fòkàn akoyoyo ilé ọkọ lẹ́sẹ̀ wọ́n máa rìn báyìí támúrégé rìn báyìí támúrégé rìn báyìí wọn ò ní kú wọn ò ní rùn wọn ò ní wọn lé dókítà ní kankan kan á dà lé yín lórí iṣẹ́ wọn máa dà lé wọn lórí gẹ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  wọn ò ní kú wọn ò ní rùn àwọn ọ̀tá ìbí àti ẹ wọn ò ní kú wọn ò ní rùn wọn ò ní wọn lé dókítà nígbà kankan á dà lé wọn lórí iṣẹ́ yín máa dà lé yín lórí gbogbo ẹnikẹ́ni tó wá tí wà láàyè ni àti ẹbí ni wọ́n máa fayé lẹ̀ fún wa lẹ́sìn wọ́n máa sọ pé èèyàn tàbí ẹ tí mọ̀ kọ̀tẹ̀ kò sí ẹ máa fayé lẹ̀ fún mi ni kí ni ẹ máa fayé lẹ̀ fún mi ni èmi tí máa jàkàrà yín ni bó ti wù kẹ́ pọ̀ tó ẹ ò ní kú ẹ ò ní rùn ẹ ò ní wọ́n lé dákìsà nígbà kankan á dà lé yín lórí iṣẹ́ yín máa dà lé yín lórí. Mo lágbára lórí yín ẹ̀yin ọ̀tá mi mo dẹ̀ lágbára lórí yín ẹ̀yin ọ̀tá mi ẹni tó bá torí mi gbẹbọ ẹbọ máa pa èyí tó bá torí mi pọ̀fọ̀ ọ̀fọ̀ máa pa èyí tó bá torí mi wẹ̀dò abódò lọ ọlọ́run ju ẹ̀tá mi lọ mo lágbára lórí ẹ̀yin ọ̀tá mi a ní àti fún wa ní agbára láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ àti agbára ọ̀tá gbogbo Jésù ní kò sí ohun kan tí a ṣe níbi sí èmi àti ẹ tó lè ràn wá ó ní gbogbo àwọn tó dìde sí wa ní ìdájọ́ la dá lẹ́bi gbogbo ẹ̀yin ọ̀tá mi mo dá yín lẹ́bi mo lágbára lórí ẹ̀yin ọ̀tá mi èyí tó bá torí mi pọ̀fọ̀ ọ̀fọ̀ máa pa èyí tó bá torí mi gbẹbọ ẹbọ máa pa èyí tó bá torí mi wẹ̀dò abódò lọ ebi àti ẹkẹrẹgbẹ tó fọ́ làwọn ọ̀tá wa tó bá dé ìlẹ́yìn wa lọ́dún wọ́n máa kú ní kọ̀ọ̀kan sọpá mi wọ́n máa kú wọ́n máa drop dead ní kọ̀ọ̀kan ni èmi àti ẹ máa báyé ṣe rere lórúkọ Jésù àmín.